ẹ ṣe sinimá alálọ́mọ́gi ẹ jẹ gbèsè ó di ilé ẹjọ́ wì. ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin tèmi ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti mọ bó ṣe ń lọ nínú fídíò àtúní yìí ẹ̀yin èèyàn mi nínú fídíò tí ẹ wò lónìí ilẹ̀ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Gistlover Tọ́pẹ́ Àlàbí àtàwọn èèyàn púpọ̀ ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé láti mọ bí ó ṣe ń lọ. ẹni Naira Marley ló pa Mohbad ó di ilé ẹjọ́ wì. Ó yá o Ndubusu ó di ilé ẹjọ́ wì. Èpàṣírí ẹ tú òríbi ságbà ó ṣàn pákéjì ẹ lọ gbé kọ̀ǹténà àwọn kọ̀ǹténà ẹ bá wọn ya fọ́tò kan lè bá sọpọ́ ti endorse yín kọ níbi ìjà Bedford. Ndubusu ti wọ́ yín lọ ẹ lọ sanwó gbèsè tẹ́ jẹ ṣé bẹ́ẹ̀ sọ wípé wọ́n ti lé Lizzy ilé o wọ́n ti gbalé Lizzy o kò lè dé ṣọ́ọ̀bù ẹ̀ mọ́ ṣé bí ìwọ failed actress amẹ̀bọ̀ àdótòṣì Gistlover àṣàmẹ́gun ṣé bí ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn òkú mọ̀ pé ẹ ti fòbò ṣòfò fún Emeka Ndubusu ṣíkè òun ló nílé àwa ò mọ̀ kí ló dé tó jẹ́ wípé ẹ má bìlì pé ẹ̀yin lẹ ní sátífíkẹ́ẹ̀tì àti bàtà àwọn èèyàn jẹ́ Nigeria of today kò sófin tó ní kó o dárúkọ èèyàn kó má dárúkọ ẹ̀ tó bá wá dárúkọ èèyàn tẹ́niyàn ò bá dárúkọ ẹ̀ ìtumọ̀ ní pé nìyẹn ní good case pẹ̀lú ẹ̀ ó ti yẹ so kò sófin tó ní kó o dárúkọ mi kí n má dárúkọ ẹ̀ kò sí òfin náà máa gbẹ lára àyáláyà ẹ̀ ó ti yẹ bọ̀ kò tí ì sí òfin náà tó ní kó o wá dárúkọ mi o kí n má dárúkọ ẹ̀ òfin tó sọpọ̀tì ẹ̀ ìtorí ẹ̀ ni defense ṣe wà nínú òfin self defense wà out of provocation wà so ẹ̀yin ni kẹ́ ẹ lọ kọjú mọ́wọ́ ilé yín tẹ́ ẹ jẹ gbèsè mo ń gbọ́ ìwọ ló sọ̀rọ̀ o àṣàmẹ́gun àṣàmọ́pọlọ ìwọ ló sọ̀rọ̀ tọ́ ẹ̀yin lọ́kàn yóò balẹ̀ ìdí tọ́kàn yóò dẹ̀ ṣe balẹ̀ ni wípé nígbà táwa ń ṣiṣẹ́ yìí ń ṣeré àwa tí ń ṣoríire nísìnyẹn tí ń ṣorí burúkú àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ máa ń ganú sí tẹ́ rò pé òun lẹ máa fi jẹ́ ìyànnú ayé kò sẹ́ni tó kí ẹ̀ mọ̀ bèbí ti ṣẹ́jú Lizzy ò lè délé ẹ o kò lè dé ṣọ́ọ̀bù ẹ̀ kò lè dé estate gbogbo ẹ̀ láti dé ẹ̀yin nísìn ẹ jẹ́ ká mọ̀ pé jẹ gbèsè owó lé wọ́n ti wọ́ yín lọ kóòtù sinimá tẹ́ ẹ lọ́mọ̀pọ̀ ná ìyẹn náà ẹ wà ń kóòtù sinimá tẹ́ ẹ lọ́mọ̀gí ẹ wà ń kóòtù lórí burúkú nìyí so já máa gbọ́ títí ẹ lọ. èmi náà sọ ewu gbogbo àdàbí anígbà tèmi àti Lizzy wà. ìwọ àti ta ni ṣe èmi ni mo bẹ́ẹ̀ gbé fake lawyer fún Lizzy èmi mo bẹ́ẹ̀ gba monetization èmi àti ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú àdótòṣì amẹ̀bọ̀ Gistlover mo gbọ́ jẹ́ ń sọ nǹkan tó wọ́n kó wọ́n ló sọ̀rọ̀ mi tí ẹ̀ wá mọ̀ láti jọjọ́ ẹ̀kọ́ ti sọ̀rọ̀ ó ga o kò wá ní kọ́mẹ́ǹtì púpọ̀ failed actress ayé ẹ ti bàjẹ́ gan ẹja máa gbọ́ ń gbọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó lè sọ fún mi pé Ìyábọ̀ kan ní Gistlover. ìwọ ló mọ yẹn Gistlover ṣáà mọ́ra ẹ̀ ó ṣáàlè àbí tí ó ráǹtì Tọ́pẹ́ Àlàbí lórí Gistlover. tó ẹ̀yin èèyàn mi ẹ ṣáà ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ nípa Naira Marley àti Mohbad Tọ́pẹ́ Àlàbí àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi kí ni ohun tí ẹ̀yin lérò pé bí Lizzy Anjorin nínú gangan tó fi ń bá àwọn èèyàn jà lọ́tùn lósì ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ bá lérò pé ó ṣẹlẹ̀. gbàtà àti Tọ́pẹ́ Àlàbí láwọn ò kọrin fún mi yóò rí wọn lórí Gistlover gbà tí ò ń ṣe Lizzy ní Gistlover.